ẹ̀yin èèyàn mẹ́wàá máa ń ṣẹlẹ̀ nínú ayé. Mo fẹ́ lè sọ wípé èmi ò tún rírú yìí tó tún burú jáì tó báyìí rí o. Àṣé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbin bí wọ́n ti máa ń sọ. Ẹ wá wo arákùnrin kan o. Tẹ́ bá rí àwọn tí máa ń fọ́n owó béèlì ni máa ń ná lágbo gbogbo bí tí wọ́n bá ti pè wọ́n sí. Ẹ rí wọn báyìí wọ́n máa ju béèlì owó. Èèyàn ńlá ni very popular tí gbogbo ayé ń celebrate. Àṣé ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbin. Ẹ wá wo sọ́kèwé ńlá tó gbẹ́ sínú ilé ara ẹ̀. Now ẹ wá mọ̀ tó funny. Sọ́kèwé ńlá tó gbẹ́ yìí kì í ṣe pé wọ́n fẹ́ máa ṣègbọ̀nsẹ̀ síbẹ̀ o. Gbogbo àwọn tí wọ́n bá ti jí gbé, tí wọ́n kidnap, tí wọ́n jí gbé, inú sọ́kèwé yìí ni ń kó wọn sí. Tán bá nírú nǹkan báyìí ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run tàbí irú nǹkan báyìí ó ń ṣẹlẹ̀ Nàìjíríà. Ọlọ́gbọ́n èèyàn ò lè gbàgbọ́. Ẹ wá máa wo ohun tó jánu lójújù ńbẹ̀ ni wípé tẹ́ bá rírú àwọn arákùnrin yìí, irú eléri ibú yìí, wọn ì ṣe pé ẹ dárí eléyìí jẹ́ mi. Tẹ́ bá rí ibi tí wọ́n ti náwó, wọ́n ní oríṣiríṣi group. Tẹ́ bá rí bí wọ́n ṣe máa ń ju owó. Ìgbà míì ẹlòmíì tí ò bá lámójúkú o kó ń sáwò pé ẹ ṣáàjà dúró dàsìkò Ọlọ́run yóò fẹ́ lè lọ pokùnso báwọn eléyìí ṣe náwó. Àìmọye oríṣiríṣi award tí wọ́n ti fún. Bàbá olówó bàbá kẹ́ ni gbogbo ayé ń pè é. Àṣírọ́ ni. Ẹ wá wo ilé ńlá tó kọ́. Gbogbo ẹ̀ lẹ́ máa rí inú fọ́nrán yìí o. Ẹ sáà farabalẹ̀ o. N tó wá burú jáì ibẹ̀ ni wípé gbogbo àwọn tí wọ́n bá ti jí gbé àtàláboyún, ẹ máa rí aláboyún gangan. Aláboyún tó ti gbé tán ti jí gbé tó wà nù wọ́n ti pa o tó gbé sínú sọ́kèwé yìí. Ṣé bẹ́ẹ̀ rí gbogbo àwọn èèyàn tí wọ́n ṣe ń fi aṣọ bomú. Nàìjíríà ti dojúrú. Torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo àwọn ọ̀dọ́ ẹ gbọ́dọ̀ kíyèsára. Gbogbo àwọn tó máa ń flout wẹ́ẹ̀tì tẹ́mọ̀ rí wọn tẹ́mọ̀ ju owó. Ìgbà míì gẹnu a máa yà pé ebi inú ilé ayé náà lájọ wà, iṣẹ́ yìí náà lájọ ń ṣe. Ṣé bẹ́ẹ̀ náà lówó dùn ún rí téyìn wà máa ju owó. Now kí ló ṣẹlẹ̀ gangan? Now àwọn ará agbègbè ìlú tí alàgbà yìí wà, tí panipani apanisowó yìí wà, wọ́n ti ń kíyèsí bárakùnrin ṣe máa ń náwó. Tẹ́ bá rí ilé tó kọ́ mansion ńlá ni. Now wọ́n ti wá ń fura sárakùnrin yìí wípé ó dàbí pé ọwọ́ arákùnrin yìí ò mọ́ wájú ilé ẹ̀ náà wà yìí o. Wájú ilé ẹ̀ náà wà. Ẹ farabalẹ̀ máa wo fídíò yìí. Ẹ máa pín o. Ẹ jẹ́ kí gbogbo fídíò yìí kó kàn wá bí amọ̀lá ká lè kìlọ̀ fáwọn ọmọ wa, pàápàá jùlọ gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń wá owó òjijì tó pé tó máa ti rẹ́ lòmíì báyìí tán ń pọ́n owó tán ń lo mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀, àwọn gan ni wọ́n mọ̀ celebrate. Mo rántí ìgbà táwa ń dàgbà bá máa sọ pé èèyàn kan lówó, ní táwọn èèyàn tún kọ́kọ́ mọ̀ wádìí ni pé ibo ló ti rówó ẹrú iṣẹ́ wo ní í ṣe. Bọ̀ ń sìn ayé ò wádìí ìyẹn mọ́ o, owó yẹn nìkan làwọn èèyàn wà after. Àsáwọn èèyàn ní ń pa àwọn èèyàn tí wọ́n rí òkú wọn, àwọn míì ti jẹrà, àwọn míì ṣẹ̀ṣẹ̀ ń jẹrà, àwọn míì ò tí ì jẹrà tó sì wà ń bẹ̀. Kì í ṣe 10, kì í ṣe 20. Bẹ́ẹ̀ ni àwọn ará àdúgbò ló wá fura pé arákùnrin yìí iṣẹ́ ọwọ́ ẹ̀ ò mọ́. Ṣùgbọ́n ẹ wo fọ́nrán kékeré tí mo fẹ́ fi hàn yín, picture tí mo fi sẹ́gbẹ̀ẹ́ kìnìún tẹ̀wọ̀n, yes ẹ wò wọ́n. Ibi sọ́kèwé tó ń kó àwọn èèyàn sí náà ń wú yẹn, inú ilé ẹ̀ lélẹ̀ wà o. Ó mọ̀ọ́mọ̀ gbẹ́ sọ́kèwé yẹn ni wípé gbogbo àwọn tóun bá ti ń jí gbé ibẹ̀ ló ń kó wọn sí. Bó o ló ṣe wá ń ṣe gbogbo àwọn ẹ̀yà ara àwọn èèyàn tí wọ́n ń jí gbé, kí ló fi ń ṣe? Bó o làṣírí ṣe tú? Ọmọ kékeré kan, picture ọmọ kékeré ẹ̀ lẹ́ ń wò yìí, òun lórí rẹ̀ ò gbàbọ̀dé o. Ọmọ yẹn ló dàbí pé òun ló gbé last tásìrí fi tú. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ ń follow wa lórí ìkànnì Àràbà lágbára Ọlọ́run, orí yín ò mọ̀ ní gbàbọ̀dé, orí tèmi náà ò ní gbàbọ̀dé, orí ọmọ yín ò ní gbàbọ̀dé, orí ìyàwó yín ò ní gbàbọ̀dé. Ẹ̀yin èèyàn máa ń pín sẹ́ àìmọye àwọn nǹkan burúkú tí ń ṣẹlẹ̀ Nàìjíríà. Owó làwọn èèyàn ń celebrate báyìí, wọn mọ̀ bí táwọn èèyàn ti ń rówó. Ẹ wà rí wọn máa ju owó. Ẹlòmíì gan wọn ronú pé ṣé iṣẹ́ yìí náà kọ́ làwa ń ṣe ni. Ọmọ yẹn ló jí gbé láàsì làṣírí fi tú. Ṣùgbọ́n bá ṣírí ṣe tú, gbogbo àwọn ará abúlé tó wà, àwọn nǹkan tí ẹ bèṣù bẹ̀gbà kíákíá wọ́n lọ yaba ńlé
ẹ wo n tẹ́ ń wò yẹn àwọn èèyàn nìyẹn o tẹ́ ń ra tortoise tẹ́ ń wò yẹn ó kàn dùn mí ni wípé orí YouTube yóò ní gbà wá láàyè láti máa fi àwọn picture kan láti máa fi hàn yín tòró terrible àwọn èèyàn tó ti ń jẹrà àwọn èèyàn tó ń jẹrà lọ́wọ́lọ́wọ́ àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pa tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jù kódà aláboyún ẹ̀ mọ̀ wo oyún nú ẹ̀ báyìí tán ti pa tó wà ní sọ́kè ìwé àwọn aráàlú òbèṣùbẹ̀gbà ni wọ́n bá lọ yaba ńlé wọ́n sọná sílé wọ́n jó gbogbo nǹkan wọ́n ná wọ́n já sí òwò kódà tẹ́ bá débì kan náà fọ́nrán yìí ẹ̀ẹ́rì bí wọ́n ṣe já sí òwò ṣùgbọ́n mi ní orí ọ̀fẹ́ láti máa fi gbogbo ẹ̀ hàn yín torí pílátífọ́ọ̀mù tá a wà wọ́n á ní community violation ni wọ́n ń fààyè gbàrú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ sáà máa ń wo tí ẹ̀ ń ṣe ẹ̀ máa ń wò lọ. ìpínlẹ̀ wo ló ti ṣẹlẹ̀ mo máa gbẹ̀yìn èèyàn débẹ̀ àwọn ẹni bí pọ̀ Nàìjíríà o irú àwọn eléyìí sìn ẹ̀yà ara èèyàn ni wọ́n ń tà kódà wọ́n fún láwọ́ọ̀dù débi wípé ó kàn yín pé èdè tí wọ́n ń sọ wọn ò gbọ́ ni wọ́n pé ẹni tó jẹ́ pé gúùdù jù bẹ́ẹ̀ kò ní kò sí tẹ́ ẹ wá dọ́dọ̀ ẹ̀ tẹ́ ẹ̀ rí ìpínlẹ̀ wo leléyìí ti ṣẹlẹ̀ kọ́lọ̀ ń kókó wa yọ níṣẹ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ àná òde yìí níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ làṣírí yìí tú o làṣírí tú o ní gbogbo ayé rí i pé ẹni táwọn ń celebrate ẹni táwọn ń pariwo pé bàbá olówó àṣẹ èèyàn ní ń pa àṣẹ ìyá ara èèyàn ní ń tà wọ́n ní àìmọye àwọn èèyàn tó yẹ pé ní community yẹn wọ́n ti wá tí wọn ò rí mọ́ tó ti gba kámú fọlọ́run wípé àmọ́bi tí wọ́n wọ̀ lọ àmọ́bi tí wọ́n wà àmọ́bi tí wọ́n jí wọn gbé lọ tó jẹ́ pé òun gangan dẹ̀ ní bàbá àṣàlẹ̀ àwọn ajínigbé tí ń jí àwọn èèyàn yìí gbé tí wọ́n rán wọn lọ sọ́run àrèmọ́bọ̀ ibi táwọn eléyìí dájú dé wọ́n ń pa aláboyún wọ́n ń pa ọmọdé wọ́n ń pàgbà nítorí owó ibo là ń báyé lọ àwọn èèyàn kan tí ẹ wá lójú àánú mọ́ kí n sáà ti lówó lórí táyé ń kọ́ kiri ẹ wò sọ́kèwé tí wọ́n ń fọ́ yìí àwọn èèyàn ló kún bẹ́ẹ̀ o àwọn èèyàn ní o àgbàlagbà ń bẹ mí ọmọdé ń bẹ ń bẹ kọ́lọ̀ kó mọ̀ kó ayọ̀ ẹ kú jẹ́ kí n gbé kinní yẹn sókè díẹ̀ ohun yẹn sókè díẹ̀ kí n àlàyé tí mò ń sọ kó lè yé ẹ̀yin èèyàn wa. Sọ́kèwé tẹ̀rí tán wò yẹn èèyàn ní bẹ́ẹ̀ o oríṣiríṣi abájọ ọlọ́ngán ló ń dá èèyàn tán inú ń bàjẹ́ just look at them èèyàn bíi tiwọn. àwọn wicked soul wọ́n wá máa fowó owó ìbànújẹ́ wọ́n á máa fi intimidate àwọn èèyàn òun ló sún ọ̀pọ̀lọpọ̀ YouTube mi débi tó ti dìdàkudà wọ́n á máa fi intimidate àwọn èèyàn àwọn tó yẹ pé wọ́n rí lè ń ṣiṣẹ́ gan wọ́n á wá dàbí ọ̀lẹ just look at it inú sọ́kèwé tẹ́wọ̀n yẹn àwọn èèyàn ló kún bẹ́ẹ̀ o kódà aláboyún bẹ́ẹ̀ ẹ jájọ́ mọ̀ wò lọ. ẹ̀yin èèyàn ilé ẹlẹ́rí tí wọ́n jó yìí gbogbo mọ́tò everything tó wà ń bẹ gbogbo ẹ̀ náà make sure páwọn wọ́n sọ de eru bẹ́ẹ̀ ni wọ́n jó gbogbo ẹ̀ gbogbo ohun tó fowó ẹ̀jẹ̀ kó jọ òun náà nìyẹn o even tó rí òun náà ń sìn ó kàn yẹ pé bí wọ́n ṣe ná gbogbo ẹ̀jẹ̀ bò wọ́n já sí òwò ṣùgbọ́n màá fún yín kékeré wò kẹ́kàn tí ẹ̀ ní kó mọ́ dàbí pé bóyá rọ́ là ń pa ẹ̀rọ lòsì kìnìún rádaràda ó náà kàn tí ẹ̀ àwọn píṣọ̀ ẹ̀ ni mo fi sẹ́gbẹ̀ẹ́ tẹ̀ ń wò yẹn ó nìyẹn
ó nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n nà tán gbogbo dúkìá náà ti wọ́n dáná sun tó gbogbo àwọn ará àdúgbò yẹn àwọn ará abúlé yẹn wọ́n bẹ̀sù bẹ̀gbà pé abálájọ àwọn èèyàn tá ti ń wá lóríṣiríṣi láti jọ yìí àṣelérí ibú yìí ní jí wọ́n gbé yóò sì má ṣe pé sí pátí yóò lọ mọ juwó fún ẹwò orin ṣe bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ jẹ́ bó ṣe wò wọ́n já sí òwò wọ́n ṣe yamayama ní tó dìsáàfù náà nìyẹn apanijayé ẹni bí àṣetání èèyàn. Obuchego Mobile, ya be the pray the show where I am aware. Never the show Zibi, Ubu Mado. I have a but we may own a Basigo Kaba. We own a Basigo Kaba. Muna to go week before that they say Boo Mother and I buy me by Ninoko. Yana more, I want to know. Okuna Bazia about life. Oh boy, they pray the show. Ubu Mado. Ya no bi na eme slab a ni na obucha be mmadu ko na dobusi ni me ba ono wa ya ya be ya na on fire ayo be ya obum ne ze bolo wo yin na wo before fuel adota gi so okay na fire ime ba ni tie go na na ba shift you three that shift any me akwa yeah, I be the pay the show. Body kidnapper. Yeah, go. Yeah, go on over. Okay, who wants? Okay, I better be a better for so now everywhere body is go mamba women before we know that to go mad. One other well all of Palabefa. Maybe you had to go. Many ever. We need a Obusigo Mobile. How about that? Yeah, you know, we have one name. Oh, yeah, Bayan on Okuna. That be the pray the show one. Men day. This year so. I'm okay if you were Mamma Nima Bank, I issue a calico. Another. I'm here, I need a walk. Bayan on Okuna. That be the pray the show. Yeah, sure, where's your pray with you? On our life. So, why to shift about Bayan on Okuna? Bayan on News Balk. Una we o week to we man ba ko we me ba o block ni na e ke wo chewo kwa so the chamber na agbali live we dey there live but there's that they pray the show ogum madu una baba wa zinc on my life no man band I go live na kid they pray the show ozezana ogum madu and kid they pray the show one hello mero no man band I go live ana nankena no nanki they pray the show ogum madu youth can have more people still coming ẹ má wo ilé ẹ wo mansion yẹn ẹ wo àwọn
ilé tó fowó ẹ̀jẹ̀ tó fi kọ́nù mansion yẹn ni wọ́n ń dàwó yẹn torí ìjọba ìpínlẹ̀ tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ yẹn ní Enugu State gọ́vnà ń bá òun ló ní kí gbogbo ilé yẹn kí wọ́n sọ dilẹ̀ pátápátá kí wọ́n lọ sọ dilẹ̀ a wà rí wọn ẹ wà mọ́ rí wọn wọ́n kàn tí ẹ pọ̀ àìmọye irú wọn wọ́n ní group ó kàn tí ẹ tó rí fọ́nrán ẹ̀kan tí mo rí tó jẹ́ pé wọ́n ní group tó jẹ́ pé wọ́n wá jọ ń jó orí èèyàn ni wọ́n yà sí aṣọ tán wọ̀ aṣọ pupa ni wọ́n wá ń jó wọ́n wá ń ju owó bọ́ndù ìgbà mi máa wò wí sáyẹn eléyìí náà sí wọ́n ń ṣiṣẹ́ owó ni torí ẹni bá làágùn tó ṣiṣẹ́ owó tó mọ bó ṣe rówó kò ní mọ̀ sowó báyìí ilé ara àwọn mansion yẹn tó ní nìyẹn o ó ní káàkiri o bọ̀ ara ìkànlélẹ̀ ìjọba ti ní kí wọ́n dáwò Enugu State ló ti ṣẹlẹ̀ ìpínlẹ̀ Enugu ni bí ẹ ṣe awu àbí kíkàn tiẹ̀ náà pókó olùsí ẹ̀dá ó lẹ̀ ń wò yẹn o ilé yẹn náà ń dàwó yẹn o. It happened in the Zag life and direct. One band go much. The Zag forest guy, the public, life and direct. So, I will call with all Guana. Yeah, man. Hey, say what's going on about, you know? Come on down. Hello? I see they there. Let me call you back. When I come home, see they there. They play the show. Dana kaya fana wale mo sa shopping na. Mama. This is one of the buildings used for kidnapping in Isiagu, precisely Umumba, Isiagu. Isiagu Mumba, and tonight this building is going down as directed by His Excellency Governor Peter Mba. Enugu State has zero tolerance for criminality, any form of criminality. So today the security busted them, the criminals, made series of arrests with evidence. So the building, some of the buildings had actually gone down, and this one is going down tonight. So if you are a criminal, if you are a kidnapper, you are a ritualist, it is better you leave Enugu State at once, or you'll be caught and dealt with decisively.